ṣe rí wípé gbàtẹ́ ti yọ̀rọ̀ orí karùn-ún sí ara ti yíya kò yàtọ̀. Mo ní ìdánilójú wípé tẹ́ máa wẹ orí keje tó gba àìsàn jágàjàgà yìí máa lọ lórúkọ Jésù. Ẹ ní gbúròó ẹ̀ mọ́ rárá. Wọ́n á rí wípé ẹ fògo fọlọ́run lẹ́yìn ìgbà yẹn. Àmọ́ wòlíì kí ló jẹ́ pé àsìkò tí kinní ọ̀hún fẹ́ náwó lọ bí ẹ̀mí mi gan-an lẹ́sẹ̀sẹ̀ wá yọjú sáàfin. Bàbá balẹ̀ Olúwa wí là ń tẹ̀lé àti wípé àkókò ìgbà tó tọ́ fún Ọlọ́run láti jẹ́ kí n tẹ̀síwájú wá sí ìlú yín ló mú mi dé ìlú yín. Ṣẹ́rí àsìkò náà gan-an ni Michael ẹ ṣègùn àdúpẹ́ Ọlọ́run àtúbọ̀ máa ràn yín lọ́wọ́ jù báyìí. Àdúpẹ́ o. Àbọ̀ Olúwa mi o. Olúwa wo àsápè ọ̀la. Olúwa mi. Ojú òní tí o èmi lọ bá ìdélẹ̀ mo dùn dá oṣù mo dúpẹ́. Lóòótọ́ ni. Èyí lẹ̀ sọ̀rọ̀ yìí. Mo ti ń kẹ́kọ̀ọ́ aṣọ. Ara yẹn ti yá. Bí mo ṣe gbọ́ náà mọ̀ sáré bọ̀ pé inú wa mọ̀ dùn ayọ̀ wa mọ̀ fún o. Ara bàbá wa yá. Àdúpẹ́. Bó lè kí a ṣe. Jẹ́ àdúpẹ́ lọ́wọ́ Elédùwà ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ká sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí àwọn èèyàn nígbàgbọ́ nínú ẹ̀ tí ẹ ń fi hàn mí tẹ́mi náà sì gbàgbọ́ èyí yẹn ń pè ní Jésù. Bẹ́ẹ̀ ni. Bàbá wa ṣàláwẹ̀ ni wọ́n. Ó ṣàláwẹ̀ kọ́ o. Jésù ni wọ́n du ojú rẹ̀ hàn mí. Yéwé sùn. Jésù ìmọ̀gbọ́ wọ́n sì sọ̀rọ̀ pa rẹ̀ fún mi wọ́n ní ṣé mo gbàgbọ́ mo ní mo gbàgbọ́ ṣé mo gbà kó lè wò mí sàn mo ní mo gbà kó lè wò mí sàn bí àwàdà bí eré ìwẹ̀ lásán ni ẹ ṣe fún mi o ẹ wojú àti ń gbẹ́bọ tá a ti ń gbé gbogbo ẹ. Bàbá wa kẹ́gbẹ́ o a lè pé bẹ́ẹ̀ ti wí kọ́ lórí àmọ́ sẹ́yìn náà mọ̀ pé lóòótọ́ o àwọn ń jẹ́wéṣù náà wọ́n lè máa ṣàdúrà sí jẹ́wéṣù wọn àmẹ́yìn náà mọ̀ bá ń gbẹ́bọ fóòṣà láwẹ̀ àsìkò tó ṣàlóhùn ọgbọ̀rọ̀ yín yẹ̀wò náà lára yín yá sí òun. Tí ó bá jẹ́ pé irú ẹ̀ bá yọjú tí Jésù gbà mí là ní àsìkò tí n bá kọjá sọ́dọ̀ bàbá mi. Rárá èmi mọ̀ pé láwẹ̀ owó ìsàn. Ọ̀rẹ́ mi jẹ́ ká jọ gbàgbọ́ wípé àwọn kan lọ́lọ́run lò fún mi òun náà ni Jésù Kristi tí wòlíì Michael tí wọ́n fi hàn mí pé kí n gbọ́rọ̀ rẹ̀ mo sì gbọ́ mo sì gbà á gbọ́ inú gbàgbọ́ lọ sọ mi di ẹ̀ǹta rẹ̀ dá ìwò gbogbo ẹ̀ ló ti ń pàpò yìí. Ẹbẹ́ yín olóyè náà ti ń para yín pọ̀ ẹ ti jọ ń dámọ̀ràn pé ìgbò lẹ́gbẹ̀ẹ́ bá lè kó olùtorí bí ẹ ṣe ń sojú ìgbà yìí ìgbò ni mo ní bàlújẹ́ àsìkò náà. Olúwa mi ọkọ ìlú èmi ọba wọn sọ ohun. Àbírọ́ ni. Àtúntò àwọn bàbá wa ló ṣe. Bàbá wa kankan kó ṣe o Jésù ló ṣe léyìí o. Wòlíì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí à ń bá bọ̀ níwọ̀n ìgbà tẹ́ ti lè ṣe léyìí fún mi ní kò ní ìlú ìmọ̀ o mo fẹ́ kẹ́ ẹ rìn lọ ní ìlú káàkiri ẹ lọ wo bí ilẹ̀ tẹ́ bá mọ̀ pọ̀ tẹ́ lọ́rùn tẹ́ lè kọ́ lè jọsìn sí sẹ́ẹ̀mọ̀ pátí nílé ìjọsìn kan bì tẹ́lẹ̀ tí àìsáyà kọ́ ẹ̀yin náà mo fẹ́ kẹ́ ẹ kọ́ tìyín náà. Olúwa mi ọkọ ìlú ẹ̀yin ò ṣe jẹ́ kí wọ́n máa sin jẹ́wéṣù wọn ní yàrá tẹ́ ẹ bá fi hàn sí ẹ rántí pé ẹ̀yin náà lè ṣe lè rí tẹ́lẹ̀ pé ẹ fún alẹ́ tuntun tá a gbọ́ ṣàlàwẹ̀ sí tá a yọ gbà dáadáa. Èmi náà mo wí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ àmọ́ níbi tí nǹkan dé dúró ẹ jẹ́ kí òòṣà aláwọ̀ ẹ jójókòó rẹ̀ jẹ́ o ẹ má jẹ́ kí òòṣà ó sì dì í ẹ jójókòó rẹ̀ ní ó jókòó sí ẹ jẹ́ kí á fàyè gbà wọ́n eléyìí kí á yọ gbà wọ́n dáadáa tó o bá ti rí ibi tó wù ọ́ tán ẹ bù kẹ́ ẹ bù yọ kẹ́ ẹ bù lọ́jà. Olúwa mi kí wọ́n bù ni. bí bù ni wọ́n bù ni àbí wọ́n mọ̀ bù ni. Bàbá lọ́la jẹ́ ẹ̀yin lẹ́yìn àwọn dà bẹ́ẹ̀. Ètò wa parí ẹ̀ wòlíì ẹ̀ ń sọ wípé ó yẹ káwa náà bẹ̀rẹ̀ ìjọsìn àárọ̀ nù ààfin ní àyè. Bẹ́ẹ̀ ni àdúrà àràárọ̀ nínú ààfin. Mo fẹ́ ká bẹ̀rẹ̀ láàárọ̀ náà. Kò sí wàhálà. Olúwa mi ọkọ ìlú wọ́n tún máa ṣe Jésù gírísì wọn ní ibi tó bàbá wa wà rèé ẹ̀yin náà mọ̀ bá ààfin ìlú orírun ìlú náà nù ẹ mọ̀ báwọn òòṣà ọ̀kànlélúrú olúmọlẹ̀ ń gbẹ̀yìn Ògún wà ń bí Ṣàngó wà ń bí Ọbàtálá náà ń bẹ ń bẹ. Àti Ṣàngó àtògún àtọbàtálá àtọbàtásà ẹ jẹ́ wọ́n jókòó wọn láàfin àbẹ́ díẹ̀ lọ́wọ́ ni. Mi ò mọ̀ kan tó ń jẹ́ Ọbàtásà bó ti mo mọ Jésù rẹ̀. Ẹ̀yin náà máa mú Jésù yín bọ̀ fún wa jókòó tí àláàfin ẹ fa àwọn bàbá lẹ́nìkan kò lé ẹ bóde o. Àwọn bàbá ó jókòó ṣe ti gbọ́. Olúwa mi orí mi rè o. Tó bá di lówùúrọ̀ lásán
kàn yín lára láti. Ó parí mo dúpẹ́. alàgbà mi kẹ́lì àbí bẹ́ẹ̀ kó kọ yín. orúkọ mi. ẹ pẹ̀lẹ́ ẹ kú iṣẹ́ o ẹ dákun láyé jẹ́wọ́sù gírí sí yín sọ́tẹ̀lé yín dé ìmáyé. ó dá mi lójú ó tẹ̀lé mi ó dẹ̀ ń gbé inú ayé. inú yín ní gbé. bẹ́ẹ̀ ẹ dákun láyé kò sáà ní pọ̀ wọn ọmọ yẹn mọ́ tó bá yá. ẹni tó mọ̀ mi kò ní agbára jẹgọjẹgọ agbára Ọlọ́run ojú ti ṣùgbọ́n agbára jẹgbà.